bó bá wẹ́ mọ́ kó jíire ló pọ́lẹ́ o bó wẹ́ fàrìmọ̀jò kó jíire nísàlẹ̀ bí ọba Dr. Saheed Ọlámilékan Ibrahim Adùfẹ́ bá ti jíire àbùsẹ́bùsẹ́ orí ló bá mi sí àkọ́kọ́ òkú ọjọ́ bí ní ọdún ẹ̀ lóde kábíyèsí mo súnmọ́ wà níwọ̀n ẹgbẹ́ jẹ́mọ́jìnà sọ́ba níwọ̀n ẹgbẹ́fà arọ́bà fílẹ̀ ọba ń pa ọba ọ̀pàrán mi rí ọgbọ́n mọ́ láàrán mi ní. ọba tó ọba láyélúwà ẹ mọ̀ fi ìwé lọ orin mi. yèyé gbọ́njú bọ́lá ló rán mi wá bí. wọ́n pè ń kì í yín bí ológun ẹ̀rọ. wọ́n pè ń kì í yín bí ọlọ́gbọ̀n ìwọ̀fà. nítorí ní sọ̀jọ́ bíi tẹ̀ ìyànjú ayọ̀ ọ̀yìn ni kò wá ní dìbànújẹ́ mọ́ yín lọ́wọ́. ọba Yorùbá Republic of Ireland mo kí yín kú ọdún ọmọ ilé ọ̀rọ̀gbọ́n ọmọ òkòyè ìkọlà ìlàládé wà wọn kíkówóra dé okó àjàbí tó ní ọba tó mo lé mi ò fojú dọ̀ba ọba tó mo lé mi ò yájú sọ́ba. Kókó lóhùn wá gógó dúró dùgbẹ́dùgbẹ́ lóhùn akérègbè. Ìmísí eléwìrè ìyọmọ ìyá sílífà. Ìmísí eléwìrè ìyọmọ lójó òjòyè mọ́mọ́ tún ti wádé. Kábíyèsí ẹ̀mọ́ kwọ́dọ̀. Ọba Dr. Saheed Ọlámilékan Ibrahim Adùfẹ́. Èmi kò bẹ̀rẹ̀ fún olùdásílẹ̀ Yorùbá Heritage and Cultural Group Worldwide ilé aláyọ̀ náà ni mo ń pè lọ́wọ́lọ́wọ́ aláṣẹ àtolùdarí S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited náà ni èmi ń pè lọ́wọ́lọ́wọ́ kábíyèsí ọba láyélúwà
gbà ó dá a sí wọ́ ọ̀rọ̀ kọ́ ọmọ sẹ́kùn alára bàbá ń sọ ọba Dr. Saheed Adùfẹ́ mọ̀ fi wé lọ́wọ́ orin mi ọmọ ìyá mi Ajíbọ́lá Bẹ̀ní o ọ̀rọ̀ tó ń gbénú ìlédì tó ń kún yùmùyùmù ẹkùn tó fi torí o ẹkùn tó fi tìrùtìrù ẹ mọ̀ gbóhùn ẹnu mi alábẹ́nu àṣàṣì ẹkùn tí ò jẹ́ kan tán tó ń bẹ̀rẹ̀ mìíràn náà ni èmi kì í lọ́wọ́lọ́wọ́ ẹkùn tó ń bá láboyún sùn lọ́wọ́ tó tún mú yàn láyà abiyamọ ọba tí wọ́n bú lẹ́yìn tó ń gbọ́ níwájú ọmọ kú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ẹ mọ̀ fìwé lọ orin mi ẹni obìnrin kò lọ́nà tó yọwọ́ ọ̀sẹ̀ tó ní bí yóò bá jọkọ̀ mi a sì jálè mi kábíyèsí o alága gbogbo àwọn ọba ní diaspora náà ni èmi kì í lọ́wọ́lọ́wọ́ ọba Dr. Saheed Ọlámilékan Ibrahim Adùfẹ́ orí ló bá mi sí àkọ́kọ́ ẹ mọ̀ gbóhùn ẹnu mi kábíyèsí onítẹ̀ Aládùfẹ́ onítẹ̀ o tẹ̀tẹ̀ yìí tẹ̀ láwùjọ ẹ̀fọ́ kábíyèsí onítẹ̀ Aládùfẹ́ onítẹ̀ kábíyèsí onítẹ̀ o tẹ̀tẹ̀ yìí tẹ̀ láwùjọ ẹ̀fọ́ kábíyèsí onítẹ̀ kábíyèsí tó gbàyè láàrin gbogbo ọba ẹ mọ̀ fi wé lọ́wọ́ orin mi yèyé gbójú Bọ́lá ló rán mi wá bí wọ́n pé kìíyàn o wọ́n pé olóríire níyìn onínúure olówó tí ń fowó ṣàánú àdùn bá ní mọ́tò sí náà ni èmi kò bẹ̀rẹ̀ fún o ẹ wá mọ̀ sàmì àṣẹ ìgúnnugú òkínkú ní rèwerèwe ẹ ó dàgbà ẹ ó dògbò ẹ gbọ́ bí àwọn àgbà kan tán fọmọ owó sóde ọ̀run lọ́jọ́ sí owó yọ títí owó dòwò òkìní kò sí bẹ́ẹ̀ tí lè pẹ́lẹ́ ayé tó ọba Saheed o mo pẹ́ nírẹ̀lẹ̀ ẹ sí mọ̀gánì lágbọ́rọ̀ lọ́wọ́ ọba iwájú lójúkú mú gbé iwájú lẹ̀ ó mọ̀ bẹ́ẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ òkè lọ sóde bá nu jẹ́ ẹ onírí bá nu jẹ́ ilé ayé Àdùfẹ́ o àyúnbọ̀ lọ́wọ́ yẹnu ẹ mọ̀ lọ́rẹ́ ẹ mọ̀ bọ̀ ọ̀rẹ́ ní lágbára Olódùmarè ọba tó dá yín sáyé bí wọ́n bá wá bí yín léèrè wípé ta lè èèyàn tó pèdè sétí ẹ̀yìn ẹ mẹ́rin sẹ́kọ̀ ẹ gbóhùn erin ni ẹ mọ̀sá ẹ juyọ̀ lọ́bẹ̀ ìmísí eléwì ìmúlẹ̀ mi jẹ́ ọmọ àròjò òjòyè tí gbogbo àgbàlá